Òye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ṣé dáadáa ni mo bá yín. Àwọn kan tí àwọn just a quick one. Nínú show tá ṣe lánàá, àwọn olólùfẹ́ mi kan wọ́n ní èèyàn kan pè mí níṣẹ́ mi ò ráwọn comment tí àwọn èèyàn ń write ni pé ó dàbẹ̀ ni wọ́n pé bóyá wọ́n fi pé bí mo wà bias mo ń support ọkùnrin kankan. Bẹ́ẹ̀ nǹkan tí mo wá fẹ́ sọ nísìn gbogbo ẹ̀yin obìnrin. Anybody tó bá lọ rojọ́ ẹ marriage ẹ fún, kò bá jẹ́ ìyá, kò bá jẹ́ ọ̀rẹ́, kò bá jẹ́ bí tó lọ rojọ́ marriage ẹ fún, kò bá jẹ́ aládùúgbò, kò bá jẹ́ anybody tó bá ti ń bá ẹ sọ̀rọ̀ tó bá ti ní feelings pé wọ́n support ọkọ ẹ, pé kò lè accuse wọn wípé gbogbo wájú tí mo rò ń lẹ̀ yí ọkọ mi lẹ́ support. Ẹni tó bá ti ń bá ẹ sọ̀rọ̀ tó ti ń support ẹ pẹ̀lú ẹjọ́ tó rò, èèyàn yẹn èèyàn ibi ni, ò fẹ́ kó rí ilé ọkọ gbé. Ẹni tó bá bá ẹ sọ òótọ́ ọ̀rọ̀ tó bá lọ rojọ́ ẹ fún ará àta àbí ó lọ rojọ́ ẹ fún anybody nípa marriage ẹ, ẹni tó bá rí bí bá ẹ sọ òdodo ọ̀rọ̀, ó yẹ kó ní feelings pé ṣe ló ń support ọkọ ẹ. Ẹni tó bá fẹ́ jẹ́ kó jókòó sílé ọkọ, ẹni tó bá jẹ́ kó fẹ́ jẹ́ kó hold on to your marriage, ó yẹ kó ní feelings pé ṣe ló ń support ọkọ ẹ. Òótọ́ ló máa bẹ́ẹ̀ sọ o, ṣùgbọ́n ó láti máa lè máa fi pé ọkọ ẹ ló ń support. But ẹni tó bá lọ rojọ́ marriage ẹ fún tó dẹ̀ lè tó ń support ẹ, tó tẹ̀ rí wípé bóyá ó wà against nǹkan tó ń ṣe, tó rí wípé even kó tó àti ẹ̀ ṣe nǹkan tó da gan, tó rí pé wọ́n ló ń support, ó ń bú ọkọ ẹ ní kíní kan, irú èèyàn bá yẹn sá fún, kò fẹ́ jẹ́ kó rí ilé ọkọ gbé. Anybody tó bá béèyàn dá sínú marriage tó bá sọ òdodo ọ̀rọ̀, obìnrin láti máa fi pé ọkọ òun non support. Tí obìnrin ò bá ti feel pé ọkọ òun non support nígbà tí wọ́n ń bá ẹ sọ̀rọ̀, òun láti mọ̀ wípé àwọn òyìn ò fẹ́ kó rí ilé ọkọ gbé, wọn ò bá ẹ sòótọ́ ọ̀rọ̀, irọ́ náà pa fún ẹ. Torí ní gbogbo ìgbà nǹkan tó dẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ni wípé kò ní burúburú kí ìyá ló di ọwọ́ ọmọ òun lọ́rùn. Kò sí bó ṣe lè ṣe ní kọ́kọ́ ẹ má ṣe ẹ tó bá bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n láti ẹni tó bá máa sọ òtítọ́ ọ̀rọ̀ fún ẹ tó bá lọ rojọ́, òun láti jẹ́ kó mọ̀ wípé ọkọlọkọ máa jẹ́ ọkọ dẹ̀ lórí. Gbogbo àwọn tó bá lọ rojọ́ fún tó jẹ́ wípé ìwọ náà ń gbètì lẹ́yìn, sá fún wọn, wọn ò fẹ́ jẹ́ kó jókòó nílé ọkọ. Tó bá ti ń bẹ dájọ́, o ní láti lè máa feel wípé ọkọ ẹ̀ non support wọ́n bẹ̀ sòótọ́ ọ̀rọ̀ tó dífá fún wípé èmi gẹ́gẹ́ bí Olóyinka obìnrin ni mí lóòótọ́, ṣùgbọ́n mi ò ní figbá kan bọ̀kan nínú nítorí kẹ́ lè nífẹ̀ẹ́ mi. Kò sí obìnrin tán bá ní ká rojọ́ lóòótọ́, a máa rojọ́ nǹkan tó ti mo ti rírí ni. Kò sóbìnrin tí ò ní rojọ́ tó dùn sí rẹ̀, kò sọ́kùnrin tí ò ní rojọ́ tó dùn sọ́dọ̀ ààrẹ. Bẹ́ẹ̀ mi ò kí ń ṣe ẹni tí obìnrin kò lè wá play victim, kó wá ní níjọ́ tí mo ti bá ọkọ mi ì ṣe báyìí rí, mi ṣe, torí pé mo mọ̀ pé irọ́ ló bá dé. It takes two to tango. Tí wàhálà bá ṣẹlẹ̀ nínú marriage, ẹ má jẹ́ káwọ àwọn obìnrin máa ń ní kinní kan, máa ń fẹ́ máa feel wípé àwa la jàre, ọkùnrin ló jẹ̀bi. Àwa méjèèjì la jọ ní fault. Àwa méjèèjì la jọ ní lọ́wọ́. Èèyàn ò lè wá sọ fún mi wípé òun ti bímọ 3 fọ́kùnrin, òun ò ní ọjọ́ kan tó ń ṣe ọkùnrin yẹn, òun ò ní ọjọ́ kan tí òun sọ no fọ́kùnrin yẹn pé kó má dòun. Èmi gan sọ no fọ́kọ mi rí, because a máa rí gbà kan tẹ́ pé wàhálà máa wà overwhelming, wàhálà àwọn ọmọ, wàhálà gbogbo ẹ̀ tẹ́ pé akọ̀ rẹ̀. Èèyàn lè sọ no fọ́kùnrin pé òun ò dóko, but ways téèyàn máa fi sọ gangan là ń kọ́ ara wa. Kò ṣe gbogbo ìgbà ara máa ń gbà, but là ń kọ́ ara wa bá ṣe lè ṣe tí kò ní dá wàhálà lẹ̀. Bọ̀ kọ́kọ́ obìnrin kan wá play victim fún mi pé mo bímọ 4 fọ́kọ mi ì sọ no fún rí, mo wà honest, mo wà saint, mi ò bá jàre, ó fi mí sílẹ̀. Irọ́ ló bá dé. Àwa méjèèjì la jọ ní fault tí wàhálà bá ṣẹlẹ̀ nínú marriage. Kò sí ẹni tó bá ní, ó dẹ̀ máa ń da ká máa sọ tòótọ́, kán lè máa bá wa, ẹni tó bá máa dájọ́ wọ́n lè dájọ́ tòótọ́ fún wa. Ẹ wá fẹ́ kémi accept yẹn pé torí pé obìnrin wọ́n wá play victim, ọkọ mi ò dó mi, mo bímọ 4 fún kò dó mi, mi ò sọ no fún rí. Irọ́ ló bá dé. As a matter of fact, ẹ jẹ́ kí n sọ nǹkan kan níbi tí àwa obìnrin kan burú dé. Àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ wípé tó bá sọ sí ọkùnrin, àwọn ìwà kan wà tó jẹ́ pé tó bá wù fún ọkùnrin á kọ̀ ẹ́ tọmọtọmọ. Kò sí ọkùnrin tó bí ọkùnrin ṣe burú tó, wọ́n máa ń fẹ́ràn ọmọ wọn. Wọ́n lè má wà responsible láti take care ọmọ, but wọn kì í sábà kọ́ ọmọ.
but àwọn ìwà kan wà tó jẹ́ wípé ọkùnrin ò ní fẹ́ rí ẹ, kò ní fẹ́ rí ọmọ tó bí fún. Ọmọ yẹn gan tó bí fún gan máa jẹ́ kó máa rántí ìbànújẹ́ pẹ̀lú ẹ. So wọ́n máa ń decide láti fi ẹ́ lẹ̀ tọmọtọmọ. But àwa obìnrin à ní bọ́ síta ká sọrú àwọn ìwà yẹn. Àwa máa victim la máa play pé kò tọ́jú ọmọ, kò tiẹ̀ ọkùnrin lè má tọ́jú ọmọ, bẹ́ẹ̀ kò ní fi àwọn ọmọ ẹ̀ sílẹ̀, kò ní break communication pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Bẹ́ẹ̀ ọkùnrin míì wà tí jẹ́ wípé ó lówó lọ́wọ́ gan kò ní tọ́jú ọmọ, kò dẹ̀ ní bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ tó látara ìwà tí ìyá àwọn ọmọ yẹn ti wù sí àbí àwọn nǹkan kan. Àwọn nǹkan ṣẹ́rí ọ̀rọ̀ marriage kò ṣe ọ̀rọ̀ tí èèyàn kan kò lè gbẹnu sí tó máa because ìsàlẹ̀ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìsàlẹ̀ àti ó máa ń deep gan. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọkùnrin ò kí ń fẹ́ fi àwọn ọmọ ẹ̀ sílẹ̀. Even kan máa lówó, wọ́n á fẹ́ ní say, wọ́n á fẹ́ ṣáà ní communication, wọ́n á fẹ́ ṣáà ní bond pẹ̀lú ọmọ wọn. Bẹ́ẹ̀ àwọn ìwà míì wà tí àwọn obìnrin míì lè wù tó jẹ́ wípé ọmọ tí wọ́n bí fún ọkùnrin yẹn gbá máa mú wọn rántí ìbànújẹ́, wọn ò ní fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú obìnrin yẹn àtọmọ. Bẹ́ẹ̀ kò sí obìnrin tó máa jáde tó máa wá sọ pé nǹkan báyìí ló ń ṣe, nǹkan báyìí ló ń ṣe, àwa ti rí rí. Kò sí, wọ́n máa wá play victim náà ni. Pé kò tọ́jú ọmọ, ó fi mí sílẹ̀, kò tẹ̀ wọ́ mọ́, kò wẹ̀yìn wò. Nígbà tẹ́yin bá ń ṣe àwọn nǹkan yẹn, wọ́n máa ń bá yín mu dání. Ìgbà táwọn bá máa strike back, ẹ̀yin ti gbàgbé àwọn nǹkan tẹ́ ṣe. Òun náà ṣe máa ń sọ pé ọmọdé burúkú ó bojú wẹ̀yìn, òòjọ́ kọ́ lolúwerè ń pa ni. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn máa bá yín mu dání. Bẹ́ẹ̀ ìgbà táwọn bá strike back lẹ́yìn máa pariwo ẹnu. Bẹ́ẹ̀ àwọn èyí tẹ́yin ṣe fáwọn ó dùn àwọn gbà yẹn ó fẹ́ pa wọ́n, ṣùgbọ́n wọ́n fi egun òtòlò wọ́n gbé mára, wọ́n fi ṣoṣù wọ́n fi para. Nígbà táwọn wá fẹ́ strike back, ìgbà yẹn yín ti gbàgbé nǹkan tẹ́yin ṣe. Àwọn wá fẹ́ strike back, wọ́n wá strike yín back big time. Èmi Olúyinká ti kúrò lẹ́ni tí èèyàn kan máa wá play victim pẹ̀lú. Kò ṣe kankan fún mi, kíní kan, kò tọ́jú ọmọ, ó fi mí lẹ̀ tọmọtọmọ. Kí ni ìwọ ṣe? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọkùnrin bí ò bá ní kọ́bọ̀ lọ́wọ́ wọn kì í fẹ́ fi ọmọ wọn lẹ̀. Bẹ́ẹ̀ mo sọ fún yín lẹ́ni pé àwọn ìwà míì wà tó jẹ́ wípé tí obìnrin ti ṣe sí, tóbìnrin bá ṣe sí ọkùnrin àbí tọkùnrin ó bá ṣẹlẹ̀, àwọn nǹkan míì máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin sóbìnrin tẹ́ pé ọkùnrin ò ní fẹ́ rí obìnrin yẹn tí ọmọtọmọ á kọ́, nítorí pé rírí àwọn ọmọ ẹ̀ gan á máa mú rántí ìbànújẹ́, á wá prefer láti sá fún wọn tọmọtọmọ. Bẹ́ẹ̀ obìnrin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í sọ nǹkan tó ṣẹlẹ̀. Kò sí nǹkan tí mo fẹ́ gbà ń bẹ̀ nínú pé kí wá máa support ọkùnrin. But I just want to let you know today, obìnrin, tó bá ti ń sọ̀rọ̀ marriage ẹ fún yàn àbí nǹkan tó ṣẹlẹ̀ àbí tó ń rojọ́, ẹni tó bá fẹ́ dá ẹjọ́ yẹn, tó bá ti make ẹ sí ara ẹ pé ìwọ ló perfect, tó bá ti make ẹ sí wípé ọkọ ẹ ló bad, ìwọ wà flawless, kó mọ̀ pé kò nífẹ̀ẹ́ tó máa sá fún ni. Àwọn tó bá bẹ́ẹ̀ sọ òkòtó ọ̀rọ̀ àbí òtódó ọ̀rọ̀ gangan, ó yẹ kó máa ní feelings pé wọ́n support ọkọ mi. Sórí ẹni tó bá ti ń dájọ́ tó ti ń ní feelings pé wọ́n support ọkọ ẹ̀, dirú èèyàn bẹ́ẹ̀ yẹn mú. Àwọn gangan ló bẹ́ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀. Àwọn gangan ló bẹ́ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀. Àwọn gangan ló bẹ́ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ olókódé à ń dóra wa, ìgbà míì wà tó máa rẹ̀ wá, but ọ̀nà tá fi ń sọ nígbà míì á put ọkùnrin off tó yẹ pé tí wọ́n bá dé ibòmíì tí wọ́n ti rescue wọn ò ní rántí ẹ̀ mọ́. Ìwọ ti wá gbàgbé ọ̀nà tí wọ́n fi refuse ọkọ ẹ̀, ṣùgbọ́n nígbà tó bá ti lọ tán, ẹjọ́ yẹn ni ìwọ máa rò. Ọ̀nà tó fi refuse ẹ̀ ìjẹ́wọ́ rántí mọ́. Eye ìgbà tó refuse ẹ̀ ìjẹ́wọ́ rántí mọ́. Ọ̀rọ̀ àlùfàṣà tó sọ láti fi refuse ẹ̀ ìjẹ́wọ́ rántí mọ́. Body language tó fún lórí bed ìjẹ́wọ́ rántí mọ́. Ṣùgbọ́n nígbà tó bá sá lọ tí obìnrin àjèjì gbà ló máa ní kò wà responsible, mo satisfy ẹ̀ tó kíní kan. Ẹjọ́ mo mọ̀ pé àwọn obìnrin amẹjọ́ kàárò, mo mọ̀ pé amẹjọ́ kàárò, mo mọ̀ pé amọ bó ṣe ń play victim. Ẹ má play ẹ̀ lọ́dọ̀ tèmi. Èmi rẹ́ni re bí mi, bí nǹkan bá ṣẹlẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá láàrin mi àtọkọ mi làwọn òbí mi máa blame. Honestly, nígbà míì máa sọ fáwọn òbí mi wípé ṣé kò ṣe pé wọ́n ti fi mí tọrẹ àbí ẹ̀ fi mí bẹ̀bẹ̀ ni. Èmi náà máa blame. Àwọn òbí tó fẹ́ kó gbé ní ọkọ yẹn, bọ́ ẹni òbí tó bá ti ń blame ẹ fún, tó bá ti ń blame ọkọ ẹ fún ẹ, kò ń ṣòbí tó dáa, kò ń ṣòbí tó fẹ́ kó rí bùjókòó rẹ̀ gbé. Ìyẹn ni mo mú wá fún yín láàárọ̀. Èmi ẹ má wá play victim lọ́dọ̀ tèmi, kò ní ṣẹlẹ̀, torí pé èmi mọ̀ wípé àwọn obìnrin kan ní àwọn ìwà kan lọ́wọ́ tó jẹ́ wípé ó lè mú ọkùnrin kọ̀ wọ́n tọmọtọmọ. Ire o, ó dàbọ̀.